nílẹ̀ Yorùbá a gbé nǹkan fún gbogbo àgbáyé tí wọ́n ti lè rí ṣe tí wọ́n ti lè rí ṣe àti ìbò àti gbogbo ẹ̀. Tí ẹ bá fẹ́ búra fún gómìnà nílẹ̀ Nàìjíríà. àṣì ọjọ́ àbákùn làádèrè ènìyàn ò ṣùwọ̀n láàyè ọmọ Yorùbá àṣà àgbà ètò báyìí kí ló dé tá a wá ṣàmúlò rẹ̀ kí ni tí bàbá sọ ta ló sọ ta ni bàbá ọ̀hún ibo ló wà ayé ló wà ní àbó ti rọrùn. Kábíyèsí Aláàfin tàná ní ìlú Ọ̀yọ́ àwọn ni wọ́n sọ̀rọ̀ kan sílẹ̀ ń pa Yorùbá ẹ jẹ́ á gbọ́ báwo ló ṣe ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ rèé. Nílẹ̀ Yorùbá a gbé nǹkan fún gbogbo àgbáyé tí wọ́n ti lè rí ṣe tí wọ́n ti lè rí ṣe àti ìbò àti gbogbo ẹ̀. Pàápàá mo ti káàkiri mo ti kàwé káàkiri nípa ìlù tí ń lù nílẹ̀ gbogbo adúláwọ̀ wa náà kò tí ì sí ìlù tí ń sọ̀rọ̀ kò tí ì sí. Èyí tí ń pè ní sling trucking drum tí ń sọ̀rọ̀. Nílé ọba nílé àwọn ẹni pàtàkì mo gbé ààfin Aláké nígbà tí mo wà lọ́dọ̀ lọ́mọdé mo súnmọ́ wọn dáadáa. Gbogbo ìlú àwọn ọba ńláńlá ni nínú ààfin wọn ni ìlú máa ń wà tí ó jí ọba láàárọ̀. Tí ẹ bá fẹ́ búra fún gómìnà nílẹ̀ Nàìjíríà wọ́n á gbé Bíbélì lé wọn lọ́wọ́ ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí wọ́n á gbé Quran fún pé kó búra. Tó bá ti búra tán Quran tó fi búra àbí Bíbélì tó fi búra ó ti gbàgbé ẹ̀bí tó sọ sí. Ní tó bá wù ló lè máa fi ìgbésí ayé àwọn ọmọ tó ń jọba lé lórí tó ń ṣe gómìnà lé lórí sí. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá. Láràárọ̀ láago 5 ni ìlú ó jí ọba yóò sì máa sọ fún ẹ̀jẹ́ tó jẹ́ fún àwọn ènìyàn àtàn fún baba ńlá baba rẹ̀ tó pé kí wọ́n tó dé wa ládé wọ́n ti mú wa lọ sójúbọ kọ̀ọ̀kan wọ́n sì ní ká jẹ́jẹ́ bẹ́ẹ̀ pé tọ̀sán tòru láàmà fi sin àwọn èèyàn wa lọ́nà tó dáa a sì ní bẹ̀rù. Tó bá dàárọ̀ fún àpẹẹrẹ fún ìlú tó jẹ́ nílẹ̀ Yorùbá bó ti jẹ́ pàtàkì fún wa sí. Tí a bá ṣẹ̀lù àwọn olùyọ kọ́kọ́ pè mí kan tó gbogbo àwọn bàbá mi tó jẹ. Wọ́n á sọ pé Ọláìwọlá dìde ó bọ́ ṣòkòtò Àtàndá dìde ó bọ́ ṣòkòtò ẹnìkan fi iṣẹ́ gbọ̀nsẹ̀ rán mẹ́ni dìde ó bọ́ ṣòkòtò. Àwọn tó jẹ́ lè bó mọ̀ túmọ̀ eléyìí tẹ́ bá ń kí gbogbo ọba lọ wọ́n bẹ̀ láti ẹni tó kọ́kọ́ jà láàfin títí dórí mi mo sì láti mọ̀ láti mọ̀ tí ń wí. Ìlú wa jẹ́ pàtàkì à ń fìlú pòwe fún yàn à ń fìlú kìlọ̀ fún yàn à ń fìlú dánilárayá àfi ń túfọ̀ tá a bá ń lo ogun ó ń lò ó tẹ̀lé wa tó bá tẹ̀lé wa yóò mọ rìn wá ń kàké yóò mọ gun wa ní kẹsẹ́ tí a fi ní agbára kòkòkò láti ṣẹ́gun ó ń lò ó sọ fún wa ńgbà tó yẹ ká sáfógun wọn ní màsàmàjà la fi mọ akíkanjú lójú ogun akíkanjú tó bá lè jà tí ò mọ̀gbà tí ó sá ní bógun ẹlòmíì lọ lódì fáfún Adésùyì nígbà tó fẹ́ jagun wọn ní kèé sásìkò tí ó jagun ìlú ló sọ fún wa tí n bá lóde àbí tọ́ọ̀ní bá lóde àbí Tálákè bá lóde nígbà tí wàá ṣẹ̀ òun lù tá a mú dání kìí sí pé a fi ń ṣe gbẹ̀fẹ́ láti rán la létí ń ta fẹ́ ṣe ni ìlú ó máa sọ fún wa tí a bá gbóúnjẹ lẹ̀ a gbọ́dọ̀ jẹun níta gbangba wọ́n máa sọ fún Ọláìwọlá tọ́jú àríran ìkó èjẹ ẹ̀wọ̀n ẹni má rìn mí káàkiri mi ń bọ̀.
ọláìwọlá tọ́jú àríran ikú èjẹun ẹni kọ́ pa ni àṣìpa òwe ni ọ̀rọ̀ bí òwe ni o mo fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ ọ̀rọ̀ gíríkì ni ikú èjẹun ẹni kọ́ pa ni ọ̀rọ̀ nínú ilé Ọ̀yọ́ kọ́ tó bá tọ́jú àríran wà lóyún bí obìnrin ọ̀rọ̀ pọ̀ níkùn ààrẹ ní ire bá sọ tó bá rí pé o rò bẹ́ẹ̀ lè rere ètò à ń sọ fún àní kí ká má jẹjẹkújẹ ká má mùmúkùmù tẹ bá pẹ́ tí ì bá fi pọ́ bó wá sọ́dọ̀ gómìnà bí wọn ìlú ọ̀tí máa sọ fún mi ta agbe gbọ́badélé o agbe Aláàfin ràjò kọ́mọdélé o agbe gbọ́badé pé ìwọ̀n bá tó ṣe ó tó gẹ́ ìdílẹ̀ mà lọ́lẹ̀. Tá bá wọn lọ